látàrí bí ìròyìn bó ṣe ń lọ kiri wípé wọ́n fẹ́ yọ ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kéde gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers NURTW tuntun lórílẹ̀‐èdè yìí, Alhaji Musiliu Ayinde Akinsanya ẹni tó pè yàn mọ̀ sí MC Olúọmọ fúnra ẹ̀ máa ti bọ́ síta. Ó ti sọ̀rọ̀ ó sì ti jẹ́ kó di mọ̀ pé òun kò wá ariwo ọjà ẹni tóun yóò bá nájà lòun wò, àti pé òun múra sí iṣẹ́ òun sì kọjú síbi tóun lọ. Òun kò tiẹ̀ fẹ́ gbọ́ ọ̀rọ̀ àbòsí àti awuyewuye táwọn èèyàn ń sọ lẹ́yìn rárá àti rárá. Ẹ rántí pé lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé tó kọjá yìí tó lọ lọ́hùn-ún, ó ní wọ́n kéde MC Olúọmọ gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ onímọ́tò NURTW tuntun lẹ́yìn tí àwọn alága ẹgbẹ́ onímọ́tò NURTW 4 ní ilẹ̀ Yorùbá, ìyẹn ti ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Oǹdó àti ìpínlẹ̀ Ògùn ṣàdìbò yàn án ní olú ilé ẹgbẹ́ onímọ́tò ilẹ̀ Yorùbá tó wà ní Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tó sì jẹ́ pé MC Olúọmọ wọn ti búra fún un ó sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìlú Àbújá. Ṣùgbọ́n lójijì ni àwọn alátakò ẹ̀, èyí tó jẹ́ ààrẹ tó wà nípò tẹ́lẹ̀ fún MC Olúọmọ Alhaji Tajudeen Ìbíkúnlé Bàrúwá, iná máa fa ariwo bọ ẹnu pé wọ́n ti yọ MC Olúọmọ kúrò. Wọ́n ní nítorí pé lásìkò tí wọ́n kọ́kọ́ gbé ọ̀rọ̀ MC Olúọmọ wá, àwọn gba ilé ẹjọ́ tó ń rí sọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ lọ yun National Industrial Court, tó sì ní oṣù kẹta ní onídàájọ́ Òhò Oyèwùmí iná dá wọn láre. Ṣùgbọ́n tán ní àwọn MC Olúọmọ tó péjọ kò tẹ́mi lọ́rùn, tó sì ní ọjọ́ kẹjọ oṣù kọkànlá tá a wà yìí the 8th of November 2024 ní ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tó jẹ́ òpin ilé ẹjọ́ tó fẹ́ dá ẹjọ́ àwọn ìlú dájọ́ pé kí wọ́n yọ MC Olúọmọ kúrò nípò, tó sì jẹ́ pé Bàrúwá ni kó máa bá iṣẹ́ lọ gẹ́gẹ́ bí ààrẹ NURTW. Ọ̀rọ̀ yìí làwọn oníròyìn kan máa ń gbé kiri pé ilé ẹjọ́ wọ́n ti yọ MC Olúọmọ kúrò, tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ó wá ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára débi pé ìròyìn tán ṣáà ń gbé kiri ni pé MC Olúọmọ kì í ṣe ààrẹ ẹgbẹ́ onímọ́tò NURTW mọ́. Bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ àwọn àgbà NURTW ní ilẹ̀ Yorùbá wọ́n ti fi ọ̀rọ̀ síta pé ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀, MC Olúọmọ sì ní ààrẹ, àti pé ìdájọ́ tó dá kò kan MC Olúọmọ. Àwọn ìgbìmọ̀ májèó bàjẹ́ ìní ọ̀rọ̀ náà kàn tí wọ́n jọ gbéra wọn lọ ilé ẹjọ́, tó sì ní eléyìí kò kan MC Olúọmọ. Ní báyìí MC Olúọmọ táwọn tiẹ̀ túmọ̀ sáyé dáadé fún rẹ̀ ti sọ̀rọ̀ síta o nínú ọ̀rọ̀ tó kọ sórí ẹ̀rọ ayélujára rẹ̀, pàápàá ẹ̀rọ ayélujára Instagram àti Facebook. Ńlọkùnrin náà ti jẹ́ kó di mọ̀ pé òun ò kì í wo ariwo ọjà ẹni tó ń bá nájà lòun wò, àti pé iwájú tó ń kọjú mọ́ iṣẹ́ rere tó ń fẹ́ lọ ṣe yìí, òun ò tiẹ̀ fẹ́ kí ohunkóhun kó dí òun lọ́wọ́ kàbí kẹ́nikẹ́ni kó dòun láàmú. Tó sì jẹ́ pé bí MC Olúọmọ ṣe sọ̀rọ̀ lórí ìmọ̀ṣẹ́ náà yọ yìí, ní àwọn olólùfẹ́ ẹ̀ náà ti ń kan sára sí tán pè ní my president, yan ààrẹ mi o, tó sì jẹ́ kó di mọ̀ pé a kì í gba akítì lọ́wọ́ akátá, a kì í gba akátá lọ́wọ́ akítì, ilé bàbá ọmọ kò sẹ́ni tó lè gbà á lọ́wọ́ ẹni. Tó sì jẹ́ kó di mọ̀ pé MC Olúọmọ gan láàrẹ, àti pé kó máa gbó ọ̀sán gẹ́gẹ́ bí àṣà àwọn ọmọ àsìkò yìí tán ní kó máa bá iṣẹ́ ẹ̀ lọ.